Thank you for doing this with me, guys. Torí ọjọ́ burúkú. Lọ́mọ burúkú ṣe ń connect. Torí ẹ ní burúkú la ṣe ní wà burúkú. Inú tó bá gbọmọ. Ìyá kò lè gbòòrò. Ọmọ ìyá mi wà pẹ̀lú ẹ máa fọ̀. Babe, I cover you any day, anytime. Who dey zuzu? Who dey breathe? Who want boy stone? No fit boy stone, no fit boy iron. Confirm. Movement. Let's move it. Ọmọ ọlọ́jà mọ̀ gbé láwọ̀ ní ìrìnwó ojúrin lọ. I remember the day you gave me trouble. Omu bá mo mu, ó máa wo mo mu. Ó wá gbé mi débi odò yẹ mí lẹ̀. And it's glad to you pé wọ́n mọ̀ wẹ́wẹ́. Ẹni sọ́kò sórùlé onílé dandan ní agbóhùn onílé. Ẹni sọ́kò sórùlé onílé. Ọlọ́pàá, nǹkan tèmi mọ̀ ni mo ti sọ lẹ́ẹ̀kan yẹn. Living room ni mo wà ni mo ti ń clean. Ṣàdédé ni mo gbúrò ìbọn. Ìgbà tí màá dẹ̀ fi débẹ̀ òkú ọmọ gan ni mo bá. Mo gbọ́ Òkèlè, báwo ló yẹ ṣẹlẹ̀? Sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé èmi gbọ́ ọ̀nù bọ́ọ̀sì school àwọn junior. Mo wá wò pé àwọn junior ti dé láti school pé kémi bọ́ta. Bí mi sì fẹ́ bọ́ta báyìí kí n sí géètì ni mo gbọ́rò mọ́ pàpàpàpàpà. Ọlọ́mọ sì mú wa. Ọlọ́mọ mú wa ọwọ́ pé ń sá kéèké. Tí mo gbọ́rò mọ́ báyìí Musa sálà fẹ́mi ara mi ni. Láyé táwa yìí kọ́lọ́ máa sọ wa ni. Tọ́lọ́ máa sọ wa káwa náà máa sọ̀rọ̀ wa. So ti yé yín. Èmi wá wò pé irú òbọ̀ ni mo bá sálà fẹ́mi ara mi. Nígbà tó pẹ́ díẹ̀ tèmi ò gbọ́rò mọ́ mo bá jáde mo bá driver school bus wọ́n pé bó ló ṣe ṣẹlẹ̀ náà bá ní àwọn kan ni wọ́n yìnbọn àmọ́ mo ṣe jáde báyìí mo bá junior nínú àgbàrá ẹ̀jẹ̀ ni èmi mo pé junior kankan náà yìnbọn fún so ti yé yín junior yìí bó ló ṣe ṣẹlẹ̀ wọ́n láwọn kan wà ní mọ́tò àwọn náà yìnbọn àwọn wádà wọn ni wọ́n ti gbéra ipe pẹ̀lú mọ́tò ni wọ́n ti gbéra mo ní kílẹ̀ yín wọ́n wò kílẹ̀ yín wò ńgbà tí wọ́n ń gbéra bí bó ṣe ṣẹlẹ̀ nìyẹn mà èmi ò mọ̀ jù bẹ́ẹ̀ lọ sá. Ṣé dírẹ́fà yẹn wà lé mọ́tò? Ṣé tó wà school bus? Tó wà ọ̀kadà.
You the finger my brain, baby. Mommy, látìgbà tí mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú Moyo, mi ò ever ní bad intention pẹ̀lú ẹ̀. But Cherry, pẹ̀lẹ́jọ́ orí mi yìí, mi ò lè máa dúró di miracle kan tí ó lè ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mọ̀ bàbá mi, mo fọlọ́hun bẹ́ẹ̀. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe o. Bó ṣe ń wò ẹ́, kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Àdúrà ò dẹ̀ kì í ṣe nǹkan tí. Sarah tó ń wò ẹ́, òun náà níye ìgbà tó fi dúró kọ́lọ́run tó ṣẹ̀ṣẹ̀ wá fún lọ́mọ. Àdúrà náà ni o. Èmi nígbàgbọ́ pé ìyàwó ẹ̀ máa lóyún fún ẹ. Ó kàn yín ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni. Ìwọ ni kò jọ torí Ọlọ́run kò ṣe sùúrù. Ṣe sùúrù, ó máa dà. Ó máa dà. Kò ságàn lè wà. Ó máa fi inú ṣoyún, ó máa fẹ̀yìn gbọ́mọ pọn. Lágbára Ọlọ́run. Mommy, nígbà yẹn nìyẹn. Ṣẹ̀dẹ̀ rí Sarah yẹn nínú Bible. Kò síbi tí Bible ti sọ fún wa pé ó ever lo egbògi olóró. So now, ṣẹ́rọ̀ mọ́ yín bẹ́ ṣe ń wò yìí. Gbogbo egbògi olóró àtàwọn wàkúwà tó ti wù, ó ti affect many things nípa life ẹ̀. So I can't just continue with her anymore. Jọ̀ọ́ ọkọ mi, bàbá mi, jọ̀ọ́ torí Ọlọ́run, súnkàn mi. Má ṣe bẹ́ẹ̀. Jọ̀ọ́ má ṣe bẹ́ẹ̀. Mo ní kí n ti bẹ̀rẹ̀. Jọ̀ọ́ má ṣe bẹ́ẹ̀, jọ̀ọ́ torí Ọlọ́run. Màámi, ẹ fi bẹ̀rẹ̀ súnkàn mi sílẹ̀. Àǹtí mi ló fọ ọgbẹ́lẹ́ ìnà. Àǹtí mi ló fọ à. Ìgbà tó ń bá yín sọ́ṣẹ́ gbọ́ ni. Má bẹ̀ mí, ẹ̀bẹ̀ òṣìwò ló ń bẹ̀ mí. Mọ́mì ẹ wò mo níbi tí mò ń lọ. Gbèjọ́ máa ń kọ lèmi o. Ó ti pọ́n mi lé, mo ti pè ó ti wá, ti parí. Ìgbà tó ń bá yín sọ́ṣẹ́ gbọ́. Girl, like seriously, you're a strong lady. Why? Light me up. Why are you so tempted? Why? Ojú rẹ̀ dandan ní ẹ̀gbọ́n mu nílé. À ń gbìyànjú sá. Ọ́físà ẹ gbìyànjú rárá. Tẹ́ bá ń gbìyànjú ni ẹ ti rẹ́ni tó yìnbọn pọ̀ mọ́ mi. Báwo ni yóò ṣe máa yìnbọn pọ̀ mọ́ mi láìṣẹ̀ láìrò? Tó dé expect pé òun máa lọ bẹ́ẹ̀. Irú ẹ̀ṣẹ̀ wo tiẹ̀ ni ọmọ kékeré yẹn fẹ́ ṣẹ̀yàn tó máa lé débi àwọn yìnbọn para ẹni? Ó really fún one concern, but we'll get to the root of it. Òun ló prompt àwọn questions tí mo bi Mr. Korede earlier. I promise you, we'll get to the root of this matter. Olúwa, ikú tó mọ́ mi kí ló lè tí ó fi mú mi? It's okay. Tá bá sunkún láti ní dọ́là náà, kò ní kí ọmọ tó ti kú kó padà náà. Ẹjọ́ èèyàn agbófinró ẹ ní láti bá wa nǹkan ṣe sí nǹkan tó ṣẹlẹ̀. Fine, àti gbà pé a ti lose ọmọ already. Àmọ́ pé kò sí magic tó lè fi padà but you really need to do something. The only thing tó lè múnú èmi àti ìyàwó mi dùn ní kárí ẹni tó pa wá lọ́mọ. Àbí nílùú tó lọ́ba tó ní jóyè tó dẹ̀ lófin. I miss my baby. I don't want to cry. I miss my baby. Madam, take it easy. Ó yọ lọ́n tí nǹkan mi ṣe máa ṣẹlẹ̀. It's okay, madam. Mr. Korede, ọkùnrin lẹ́yìn. Tá bá ní further questions, máa kàn sí. Thank you so much. Thank you. It's okay. You don't need to start crying. You don't need to start crying. Bẹ́ẹ̀ni, mo lé mọ́tò tá à ń wí, mo lé sá.
àǹtí mo lé mọ́tò. Ṣé wá rí mú? Ìrìn mú torí àwọn ṣúdẹ́ǹtì pọ̀ ní ọkọ̀ ọ̀hún. Kí n sì má lọ ẹ̀ǹdẹ́jà láìfà ọmọ ọlọ́mọ. Torí ó dé stéèjì kan náà fura pé èèyàn kan ń tẹ̀ láwọn. Bí wọ́n ṣe dà kan bó lẹ́nu. Mo bá páàkì ọkọ̀ bí mo ṣe bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. At that point, ṣé o rí ojú ẹni tó yìnbọn fún ọmọ yẹn gangan nínú mọ́tò yẹn? Ìyìn fi bẹ́ẹ̀ rojú wọn dáadáa ṣùgbọ́n mo mọ̀ pé ọkùnrin bẹ́nu wọn obìnrin sì ń bẹ́nu wọn. Ẹni sọ kò sórùlé onílé dandan ní àgbóhùn onílé. Ara mà la fẹ́ gbọ́ tẹnu apẹni. Àdàgèrè máa gbọ́ tẹnu ẹja. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mi wọn ò ní gbọ́. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mi wọn ò ní wẹ̀. Ṣé ẹ rí òfin Mósè? Òfin Mósè ni mo tẹ̀lé tó sọ pé bí adìyẹ bá dà mí lágbónú. Máa fún ọmọ lẹ́yìn. Drug addicts. Drug addicts. Àbíbá àbí kí náà forúkọ ẹ gan-an? Àbíbá àbí kí náà ń pè ọ́ náà? Kingo. Gbogbo orúkọ tó bá wù kán máa pè ọ́. Nǹkan tó bá mi dánwò láàárọ̀, má bá mi dárò ẹ̀wò mọ́ o. Kí ni ó fa òṣì gan-an? Láì jẹ́ pé bóyá mo jẹ́ ọmọ primary school àbí mo jẹ́ ọmọ ọwọ́ aburú oúnjẹ kékeré ẹ̀ ló bu wá fún mi. Wo irú oúnjẹ tó gbé wá fún mi láàárọ̀ tó bá gbé irú ìdálẹ́ olórí ni tó bá tún gbé irú ẹ̀ wá fún mi. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo jẹ́ ọmọ yìí kéré ni? Ṣé n kò máa ṣe? Kí ló ṣe oúnjẹ tí mo gbé wá fún ẹ? Kí ni o ṣe? Ṣé oúnjẹ lóúnjẹ tó gbé wá yẹn? Síbí mélòó gan mo bù tó oúnjẹ fi tán nú àwo? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan náà? Bébì, wà lẹ̀ pọ̀. Bébì náà, dédé àdúró, together. Mo sọ fún ẹ pé mo náà nǹkan tí mo fẹ́ ṣe lórí system. Come on. Ọmọ tó bá ṣàmọ́ ó délé ní ìyàwó ẹ̀ máa yìn, àbí? Baby, I'm not always around every time. Ilé tó tún wà lẹ́sẹ̀, ó fẹ́ tẹ̀lé mi jáde. Eléyìí tí mo tún wá ń lé ń sìn nígbà tí mo dẹ̀ ní nǹkan tí mo fẹ́ ṣe tó jẹ́ pọ́n ló tún máa mú wá ṣe ká má ṣe ni. Ọ̀rẹ́ ti yé mi. Tó bá mọ̀ pé oúnjẹ tí mò ń fún ẹ kò tó ẹ, bóyá kó wọnú lé lọ kó lọ sọ fún madam àti ọkọ wọn ní pé kán bẹ ẹ̀gbọ́n wọn sí. Toró lóúnjẹ òṣì ló fẹ́ yà. Orí ẹ̀ ò pé fún nǹkan tó sọ, wọ́n sì bàjẹ́ pẹ̀lú nǹkan tó sọ yẹn. Èmi ni kémi wọnú ilé kí lọ bá wọn. Lọ wà yàmọ́ oúnjẹ olóúnjẹ tó bá jẹ́ pé wọ́n lọ wà ní ìsáàjì pé ìwọ gangan ló lọ oúnjẹ sílé ọlọ́mọdé òfin bí pààyàn. Ṣé máa dúró tó jẹ́ máa ń rọ? Ṣé máa dúró tí ilé mi ò bá nílẹ̀kùn mọ́? Of course. Ó máa dúró tí ó bá sówó mọ́? Yes, I will. Yes, I will. Ó dùn sọ lẹ́nu. Okay, baby. Let me be on my way. Good, baby. I love you. I love you too, baby. I'll be back very soon. All right, baby. Hiya. Wálá ló kó rẹ̀ sí. Wọ́n fẹ́ jẹ́ tán o, ojú ẹ̀ máa tó mọ́ o. Sórí ojú ẹ̀ ti máa bọ́, ojú ẹ̀ máa tó mọ́ tó bá. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ káwọn mà. Kí ló máa ń ṣe méjèèjì tó jẹ́ wípé mọ̀jú kẹ́ máa wí kóbokóbo lọ? Ṣó fi ṣe yín ni? Ẹjọ́ òṣìwò lẹ́ ń rò. À ń sọ̀rọ̀ ọmọ tí màmá ẹ̀ tó ọmọ tí orí yín pè. Kúrò lára mọ́tò fún mi kó lọ sí gate. Ẹ fẹ́ jáde ni mà. Mo fẹ́ fò. Ṣé kí tẹ́lẹ̀ ṣàkóso mọ́tò? Ẹ máa gbà mí ṣé o máa di bọ̀bọ́ yìí báyìí. Ọmọ ọlọ́jà mọ̀ gbé láwọ̀ ní ìrìnwó ojúrin lọ. I remember the day you gave me trouble. Omu bá mo mu, ó máa wo mo mu. Ó wá gbé mi débi odò yẹ̀ mí lẹ̀. And it's glad to you pé wọ́n mọ̀ wẹ́wẹ́. Ẹni sọ́kò sọ́kò lé dandan ní agbóhùn o. Ẹni sọ́kò sọ́kò onílé dandan ní agbóhùn onílé. Ara máa la fẹ́ gbọ́ tẹnu apẹni. Àdàgèrè máa gbọ́ tẹnu ẹja.
bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mi wọn ò ní gbọ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mi wọn ò ní wẹ̀. Oh, drug addicts. Oh, drug addicts. Drug addicts. Oh, drug addicts. Ọmọdé méjì ṣeré wẹ́lẹ́wẹ́lẹ́, wọ́n ṣeré wẹ́lẹ́wẹ́lẹ́. Ibi àfojúsí ọ lọ́lẹ̀ má bàbẹ̀. Ayé lọ́gà sí lóró, aṣọ níkà. Aṣọ níkà. Ẹjọ́ dọ̀rọ̀ lọ ẹjọ́ ìṣàánú mi tú mi sílẹ̀ ẹjọ́ mi ọmọ bí mo ṣe débi bá ẹjọ́. Please somebody help me ẹjọ́ I want to go home ẹjọ́ wọ́n kidnap me ni please. Ẹjọ́ dọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ṣàánú mi. Young lady. Yes, please help me please. Young lady. Yes. Bíbélì gan sọ pé a máa bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ. Láti ìran kìíní títí dé ìran kẹrìnlá. Lóòótọ́ ìwọ kọ́ ló ṣẹ̀ mí. Àmọ́ ìgbé ayé tó ń gbé yìí kò tọ́ sí ẹ. Ọkọ tó fẹ́ kò tọ́ sí ẹ. Ìdùnnú àti ayọ̀ tó ń gbádùn kò tọ́ sí ẹ. I'll give you everything, anything you want, please. You want money, please. Nítorí tí a bá ń bẹ́tò, orí àrò àwọ̀. Please, I'll give you anything. Please let me go. Please, I beg you. Please let me go. Please let me go. I'm sorry. Please let me go. I'll give you money. Moroni. Why? Kóredé, ṣé báyìí máa jókòó táwọn máa wò rè? Tẹ́ẹ̀ ló tún ti lù yìí látànà, àgbọ́ká lọ, àgbọ́rè wá. Are we going to sit down and start lamenting on nothing? Ní ẹ̀mọ́ nǹkan tí mo ti fẹ́ ṣe. Mo ti pe nọ́mbà ẹ̀ títí switch off náà ló ń sọ. What else do you want me to do? Ah, God. Sorry. Nǹkan tí mi ò like nípa character èrè. You are too emotional. Ó ṣe gbogbo nǹkan emotion being emotion ma take. You need to take action. You don't understand. Ìyàwó mi là ń sọ̀rọ̀ pé this is my wife. Mo ti gbọ́. Ṣá wọlé lọ. Kó lọ change. Ká dé máa lọ station. Allah àti ó máa solve ẹ̀bùn wa ní láti gbé body. Lọ wọlé lọ. While you are doing that, máa try láti rí Òkèlè àtàbíbá. A máa rí iṣẹ́ máa move. Ọ̀bọ̀ ilá ìṣe jẹ́ àkàrà ó sì ti wọ emotional jù. Màmá ṣe yẹn ni ṣe emotion la máa fi mélé àbíká. So ti yọ kò sẹ́ni tí ò mọ ọgbọ́n kéèyàn fi ẹran sẹ́nu báyìí kó wá ti ìlú òkèlè mi náà ti wá ṣé yẹ gbogbo yóò ti pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn kan àwọn believe pé àbúyẹ lè mọ gbá àwọn ọ̀gá pé ẹ mọ̀ ni ẹ mú yìí báyìí wá ẹ yé kala fẹ́ gbà ẹ níbo lẹ gbéyàwó ọ̀gá sí torí mo mọ̀ pé ọmọ pa ẹ níbo lẹ kidnap wọn sí ni mò ń bí ẹ. Orí rẹ náà so orí rẹ jẹ́ ibi tí wọ́n. Orí ẹ ti dàrú. Wá mi Òkèlè wá mi bó lọ lọ. Mi èmi ò sọ kankan sa. Èmi ò sọ̀rọ̀ sa. Kí ni mo béèrè lọ́wọ́ ẹ báyìí? Kí ni mo ti béèrè lọ́wọ́ ẹ torí Ọlọ́run báyìí? Kí ni mo béèrè lọ́wọ́ ẹ báyìí tó sọ pé o sọ kí ló sọ kí ni mo béèrè? Ọ̀pọ̀ ẹ̀hún náà ni mo sọ pé mi ò sọ ẹni tí. Òkèlè sa. Níbo ló wà nígbà tí ìyàwó ọ̀gá ẹ jáde lẹ́nu gate? Tí ìyàwó yín wá bí ìyàwó yín wá bí ọjọ́ wo náà làwọn wá bí sa. Ṣé mò ń gbé bí ni ṣé ìyàwó mi ni mo béèrè lọ́wọ́ ẹ?
wá ṣé o wà okay ṣá ó dà pé ìfún wà nù ọpọlọ ẹ eczema in your brain mo ní bolo wà nígbà tí ìyàwó ọ̀gá ẹ jáde nínú géètì. Mi mọ̀ pé àwọn madam tọ̀dọ̀ wa bíbá ni ẹ̀ ń sọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé orí ìjókòó ni mo wà kó tó di pé wọ́n láwọn fẹ́ jáde wọn dágbére ibi tí wọ́n lọ fún mi o. Òkèlè. Ẹ̀bà wọn dágbére ibi tí wọ́n lọ fún mi o mo kàn bó sásì géètì fún wọn lọ. Èmi jókòó síbẹ̀ yẹn. O ò sí lórí ìjókòó èmi àti ẹlàjọ dúró síbí báyìí kí tí madam sọ fẹ́ pé àwọn ń jáde tó bá mi dùn pé mi ò fún ẹ lóúnjẹ tó tóbi. Àbíbá so ọ̀tọ̀ ní nǹkan tí Òkèlè ń sọ fún mi orí ìdúró ló wà. Orí ìdúró ló wà. ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ fún mi. Very good. Ọ̀tọ̀ ní nǹkan tẹ̀mí mọ̀ nǹkan tó ṣe sọ ma pé nǹkan tó bá sọ ní ìsìlẹ̀ ọ̀rọ̀ tí lójútùú àánú ẹ̀ ò ṣe mí rárá wo ó ti yé mi báyìí èmi náà sọ náà báwo náà ṣe máa kidnap èèyàn tí gate man ò ní wá involve now àwọn amòfin àwọn tó máa mú ẹ tó máa dájọ́ ẹ àwọn ni máa hand ẹ over lè lọ́wọ́ ṣó ti yé so wàá explain dáadáa fún wọn. Jọ́sà ẹ má tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ ó ń ṣe TikTok ni o nǹkan tẹ̀mí àti ẹ̀jọ́ sọ ni pé mo mú yàn jáde. gbẹ́nu ẹ sọ̀hún bloody bandit. ẹsẹ̀ gba nǹkan tí mo sọ nìyẹn mo nǹkan tẹ̀mí náà sọ fún yẹn pé àbí bandit kò gbọ́ òun náà sọ yẹn. ọ̀dẹ̀ ọmọ mi ni bandit ògbólógbò ọ̀daràn agbénipa agbénigbìn. pàdé. bẹ́ẹ̀ ni pàdé ẹ̀ yẹn wàá bá pàdé lẹ́wọ̀n sórí ó dà pé o ti use mọ uniform colour ló kàn máa change blue wàá fi aṣọ péńpé ìrúkọ ọba wàá pẹ̀lẹ́ wọn bí ọkọ. ẹjọ ẹjẹ dúró sórí uniform eléyìí nìkan mí ìmọ̀ kankan pa bọ́n ṣe sọ níjọ́ tí wọ́n kó wa lọ náà nìyẹn tani àmà lọ́jọ́. save explanation àwọn ọlọ́pàá ló máa rojọ́ yẹn. mi ìmọ̀ anything sa. mo ti gbọ́ sẹ́wọ̀n. yes sir. tó ti yé mi báyìí. sa. èmi ò mí ìmọ̀ kankan pa ẹ̀ sá mi ìmọ̀. gbogbo wàá explain fún wọn èmi kọ́ lọ́lọ́pàá. ọ̀gá ọlọ́pàá mo ti máa ń gbọ́ tipẹ́ pé èèyàn kì í gbénu ilé ẹ̀ kó fi ọ̀rùn rọ ọ̀ǹtí tó ṣẹlẹ̀ sí mi ọ̀gá ọlọ́pàá èmi lẹ́jì ní àbí ẹjọ́ ẹ ṣàánú mi ẹni tó nílé ò sí Nàìjíríà abroad ló wà. àti bí ìgbà wo lẹ ti ń ṣiṣẹ́ níbí. a ti tó bí 8 months sá. kílẹ̀tẹ̀ jẹ́ kí ẹni tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ dáhùn. ẹ má bínú mà òun ni ó wà ní charge gbogbo àwọn bricklayers tó wà ní site yìí so ó mọ everything tó ń ṣẹlẹ̀ níbí báyìí. ìwọ mọ everything. Hello? Ẹ ti wá sálẹ̀. Okay. Ọ̀gá, wọ́n ní ambulance wá sálẹ̀ sá. That's good. Ìwọ lọ lead wọn in. Meanwhile, ẹ máa ní láti tẹ̀lé wa dé stations. Ká lè take statement yín. Ẹ máa help pẹ̀lú investigation wa. No problem. Station ṣáà ni. IPO bá ṣe rí kọ yín a ní láti fi gbogbo nǹkan tá à ń ṣe sílẹ̀ òun ló jẹ́ kẹrí wá ń bí báyìí. Hope there is no problem, sir. It's okay, Mr. General. A rí information kan ní àárọ̀ ẹ̀ àwọn kan complain wọ́n rí òkú èèyàn kan ládùúgbò wọn lórí street wọn so I set out láti lọ investigate. ẹ jọ̀ọ́ ẹ má sọ fún mi pé òkú ìyàwó mi lè rí or something. No, that can't be. God forbid. Yes. God forbid. I'm sorry to inform you. Ìyàwó yín. Korede mo mọ̀. Don't cause more damages. Don't cause more damages. Mo mọ̀. Mo mọ̀ say kill easy. Jọ̀ọ́ má cause damages fún ẹ jọ̀ọ́. À ń bọ̀ àwọn ta ni. À ń bọ̀. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mi wọ́n nígbó. Pẹ̀lẹ́ o. Alpha nígà. Ta ni nígà? Ó ti yé mi. Sẹ́ẹ̀rì ẹ ti ṣoògùn lò. Èmi ò ṣe nígà. Tó ti yẹn tẹ́ bá ti lọ sí club àbí tẹ́ mọ̀nà club. Nǹkan tán sọ fún yín nù. Wọ́n ní má fà ẹ lọ fà. Má gbé ẹ lọ gbé. Òun lẹ ti lọ gbé nìsín. Ẹ ti ṣe ọ̀nà club lọ. Ilé ni bíbá kò ń ṣe club. Swá ẹlẹ́jọ́ wẹ́wẹ́ àwọn olélè. Ta ló ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó ń jọ wèrè? Mi ò fẹ́ máa láìkí ó ti lè ro judge. Gba kó fọ́ guy tó bá ti dé kó lè jíṣẹ́ pọ́n múlẹ̀ tààrà fún. Àwọn kan wo ẹjọ́ sẹ́yìn olórúkọ ni ṣé NEPA lẹ ti ń ṣiṣẹ́ ni àwọn tó ń pín lẹ́tà gan wọ́n máa ń lo ọ̀kadà àbí kan lo mọ́tò torí prepaid làwa ló ń bí àwọn NEPA ò kí mú
lẹ́tà wá àwọn tó bá wá fẹ́ mú lẹ́tà wá láti ìlú òyìnbó gan wọ́n ti lo text message àbí kàn ṣe group chat. láyé kí ló ṣe ẹ́ tó kan rojọ́ òṣì. ta ló méjì wá. fún ìyá ẹ̀ ní lẹ́tà ẹ̀ tó gbé ẹ síbi tó bá ti dé kó dẹ̀ fún ẹ̀ tó gbé ẹ sílé jáwèrè ni. ẹ wo ayé ò ní mú wa o. ọ̀gbẹ́ni ṣàlàyé master kí ló ṣẹlẹ̀ tọ́gẹ̀ bá ti dé kò fún. àwọn olóbẹ̀ ẹ̀ sọ pé tọ́gẹ̀ bá ti dé kò sọ pé wọ́n mú lẹ́tà wá sórí ẹ pé ṣá. láìtì etí ìyá ẹ. láìtì etí yẹ ẹ o bá ṣe sọ etí ìyá mi di Arizona ẹ láìtì etí ìyá mi ayé ò ní wọn bí tẹ tọ́jú kọ́ lóyún sí o àbí kí ni gbogbo eléyìí báyìí náà Adébíbà níbo lẹ ti mú lẹ́tà wá ẹ sọ kankan ẹ kàn fi lẹ́tà lẹ̀ ni kí ni gbogbo sí ganan ẹ wo fìlà ẹgbẹ́ fìlà síbẹ̀ yẹn nísì sẹ́mi ni kí lọ́ọ́ mú fúnra mi ni kí ni gbogbo sí iná ẹ wo ẹ wá mú fìlà tẹ gbá síbí o ṣòkòtò ní òdòǹdì yẹn àádẹ́ra ṣòkòtò sáìsì ẹ̀ ó tún máa ká ló lò dání àti ẹ̀wọ̀n bóyá olùkọ́ lẹ́tà ṣé náà lolúwo fi ka lẹ́tà láì ṣe bàbá location boss níbo náà ti wá gan-an àmọ́ bí tó ti rí lẹ́tà bẹ́ẹ̀ ṣe wà ìmúdẹ̀ fẹ́ ṣàdúrà fún yín ni pé ayé ò ní mọ́ bí tẹ́ tọ́jú kó lóyún sí o kó lọ ọdún méjì wọn ò ní gbé lọ lójijì. márùn ló bẹ̀rù má dáwọ́lé ojú ọjọ́ ń gbòòyì ọjọ́ dẹ̀ ń lọ a márùn ló bẹ̀rù ó má dáwọ́lé ayé ń dógbó lọ ojú ọjọ́ ń gbòòyì òye ní ìmọ̀. Hello? Hello? Baba Alpha. Sorry, who is this? Mo ní kí n kí ẹ ní pé o kú ọ̀rọ̀ èèyàn ìyàwó àtọmọ ẹ̀. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé I'm coming for you. Sorry, ẹjọ́ ta ló ń sọ̀rọ̀? Never mind. Hello? Who is this again? Who is this again? Who is this again? Who is this again? Who is this? Ọ̀gá, mo sọ fún wọn pé kò sí problem nípa lè handle ẹ̀ ṣùgbọ́n wọ́n insist nípa àwọn fẹ́ rí yín. Tí mo ṣàlàyé fún yẹn sá because mo ní mo prefer láti rí leader of the team ẹ mọ̀ pé yìí ni mo mú jọ ẹ̀. IPO since oyè pẹ̀yìn lè wà ní the matter yìí láti bẹ̀rẹ̀ so that is why we came so that you can look into it for us. Okay, Mr. Korede. Sir. Ẹ dẹ̀ ní idea ẹni tó bá yín sọ̀rọ̀ lórí phone. Àtọ̀. Kò dẹ̀ dárúkọ ẹ̀. Àtọ̀ sir. Mo lè trace voice yẹn àtọ̀. And mo try láti rí ta ló ń sọ̀rọ̀ kí lórúkọ ẹni yẹn cut phone mi. Mo lè try láti pe nọ́mbà yẹn padà nọ́mbà yẹn ò lọ mọ́. The only thing tí mo dẹ̀ ṣàkíyèsí ni pé a day before that gateman mi fún mi ní lẹ́tà kan náà obìnrin méjì kan ni wọ́n mú lẹ́tà yẹn wá. So the following day ni mo tún receive call pé òun fẹ́ pa mí or something. Mo ṣe pé ọ̀rẹ́ mi pé kó jẹ́ ká máa bọ̀ mí ẹjọ́ ìṣàánú mi. Ẹ má yẹ kó pa mí ẹjọ́ Ọlọ́run. I don't want to die. Mr. Korede, ẹni sùúrù. Calm down, ara mi ò calm down. Mr. Korede, ṣé lè bá mi rò ó sọ́tún sósì bóyá ẹ̀yin àti ẹnìkan ní fà kí n fà bóyá iṣẹ́ àbí nǹkan kan tẹ́jọ́ ń fà mọ́ra yín lọ́wọ́ or something. No. Ìbéèrè lọ́wọ́ ẹ̀, I'm a very gentleman. No. I'm a very gentleman. Mo ní kankan tó bọ̀ ń bá for anything. And as a matter of fact, mo ní obìnrin kankan. Kò sọ́bìnrin kankan tó mo lè sọ pé mi àti ẹ̀jọ́ ní gbọ́n mi sí mi ọ̀tọ̀. Korede, jẹ́ ká tó wò from this point. Torí pé obìnrin ló ń pè ẹ́ obìnrin ló wá drop letter. Omi ìpò obìnrin ló wà nídìí ọ̀rọ̀ yìí o. Ṣọ́ra àwọn criminals yìí tó wá fẹ́ carry out evil deals operation wọn kò sí ọ̀nà tí wọ́n lè gbé gbà. Good point. Mr. Korede, at this point, a máa ní láti gba nọ́mbà yín yẹn.
ká lè monitor gbogbo calls yín from now on. Exactly. That will help. Má fún Pé kíkẹ́ fún mi kó wá gba gbogbo data yẹn sílẹ̀. Ẹjọ́ tó ló please abeg you ọlọ́pàá ẹ má ẹ̀kọ́ pa mi. Worry say wọ́n ní police sọ pé wọ́n ṣe. Mr. Korede, sir, we'll get to the root of this matter. Ẹjọ́ ẹ come and get to me. I need to take water. I need water. Yes, I need water. Mr. Korede. Ọ̀gbẹ́ni o fẹ́ gbáyé àbò fẹ́ kú. Sorry, mo fẹ́ gbáyé. O fẹ́ kú àbò fẹ́ gbáyé. Ẹ jọ̀ọ́ mo fẹ́ gbáyé please. Mo fẹ́ gbáyé. Tó bá jẹ́ pé o fẹ́ gbáyé gbogbo nǹkan tí bá ní kó ṣe òun ló máa ṣe. All right. Yeah, start motor yẹn sìn. Okay, immediately. Drive safe. Move. Please. Drive safe. Ayé ló sọ̀gbádọ̀bùn o. Ẹ̀gẹ́ṣẹ̀ tán. Ó mú mi dàgbà omi ojú nílẹ̀. Ó mú mi dé àgbàdá omi ojú mílẹ̀. Bẹ́ẹ̀, it's clear to you pé wọ́n mọ̀ wẹ́wẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ wa ti di olúwo nkoko. Àbákú rẹ̀ láṣà o. Àwàdànù lóhun ládẹ máa fi ṣe. Àwàdànù. Kàkà kékù má jẹ ṣèṣe àwàdànù. Drug addict. Egbògi olóró máa bẹ̀rẹ̀. Torí ọjọ́ burúkú lọmọ burúkú ṣe ń connect. Who want boy stone? Who boy stone no fit boy iron? Tested. Ẹ ṣé gan, mo really appreciate you. Babe, má orí wọn pẹ̀lú ẹ̀. Ìwọ tí mọ èèyàn, ó dẹ̀ jẹ́ èèyàn, ó dẹ̀ ọdọ́ pé jàǹfààní èèyàn náà, má fọ̀. Mo need láti free yín since that you accomplish mission wa. Sure. Mo ní details yín, má ṣe normal. Ẹ ká máa ká wa. All right, obrigado. Wáyé. Ìjàbọ̀ ọlọ́njà tó mọ́lẹ̀. Why? Mo bá dẹ́ fi gbogbo ẹ̀ lẹ̀. Ẹ ṣàánú mi ẹjọ́ tóbi Ọlọ́run. Ẹjọ́ sá ẹjọ́ mà. Ẹjọ́ ẹ̀wọ̀n ti kúnlẹ̀ àbí àmọ́mọ́ mi lára ẹjọ́. Why are you so bothered? Moyo. So bothered. Moyo. Moyo, jọ ṣàánú mi. Ṣàánú mi jọ Moyo, mo mọ̀ pé mo ti ṣe ṣẹlẹ̀ dáa, please. Moyo, I beg you in the name of God. Ṣàánú mi jọ nítorí Ọlọ́run. Jọ má pa mí jọ. Mr. Korede. Call me Korede. Má fi Mr. sí jọ. Call me Korede. Just call me Korede, please.
Kórèdé. Yes, ma. Ó já ewúro. Ó sè ewúro. Ó jẹ ewúro. Ó wá ní kò séwé tó korò tó ewúro nínú igbó. Ìgbà ìmọ̀ ni. Nígbà tó mọ̀ pé ewúro korò, kí ló jẹ́ fún? Mo fi Ọlọ́run ọba bẹ̀. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi iṣẹ́ èṣù ni. Ọ̀rẹ́ mi ló tì mí. Ọ̀rẹ́ mi ló jẹ́ kí n understand pé life tí mo ti ń live yẹn pé mi ò ní lè fẹ́ èèyàn bíi tẹ́ pé because pé ò ní lè fi drugs sílẹ̀. Ẹ̀yin lẹ sọ̀rọ̀ báyìí. Ṣé mo pọ̀ kọ́ wọ́n lóde ní ọ̀pọ̀lọ́ ṣe gbé tiẹ̀ kù sẹ́yìn ni? Ìwọ ṣáàjú dájú kí wọ́n máa tẹ̀lé nǹkan mi kiri kọ́ wá lọ gbà lọ́wọ́ mi. Mo get ẹ. Mo get ẹ. Ó fi root abọ́kọ̀ kulẹ̀. Ṣé orí bó ṣe wà? Ibi tí òun bá mi lọ nìkan ní ọ́fíìsì. Kò síbi tí mò ń lọ láyé. Ó ń tẹ̀lé mi lọ. Ṣé ẹ ti rí pé lè Kórèdé mo bọ̀? Ẹ ti rí? Sí à ń bá ẹ. So, ọ̀rẹ́ kí ni kí n fi ṣe yín lálejò because ní mi gan dùn ni. Kí ló funny? That reminds me, Kórèdé, mo dé ọ́fíìsì ẹ̀ lánàá. Wọ́n sọ pé ó wà sọ́fíìsì lánàá. Kí ló ṣẹlẹ̀? Ọmọ, get as a bid yesterday, àná ò dáa rárá. Mo Jones ni. Oh yeah. Jones. So Jones tó ti ń di ọ́fíìsì ẹ̀ níṣẹ́ tí mo ṣe bẹ́ẹ̀ get. Mo sọ pé ò ní fẹ́ lose iṣẹ́ ṣá. There is no gain in drugs than destruction. Trust me. O ní di gbogbo ilé tó ń ṣe lójú girlfriend or something ló ti ń sọ gbóró nǹkan báyìí náà kò necessary now. Kórèdé ìfọ́ níṣà. Bọ̀ ẹ̀yin náà fi bò náà. Inú mi kàn dùn ni. Inú mi kàn dùn ni. Dúnà wà dúnà. Ta ló mọ̀ wọ tí ò ní mọ̀ ohun tó ń ṣe? Kórèdé, anybody kò sí èèyàn tó mọ̀ ẹ̀ tí ó mọ̀. Mo ti cast nìyẹn. Everybody ló mọ̀ pé mo ń gbọ́jà. Bẹ́ẹ̀ lọ, ṣorí bí inú ẹ ṣe ń dùn Casablanca gbọ̀ngàn ni. Inú mi kàn dùn ni. Inú mi kàn dùn ni. Kórèdé. Omi ló wá ń mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báyìí. Omi lẹ̀rọ. Mo ti fèsù sílẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀. Bottle water. Ọlọ́run ṣe o. Lọ́wọ́ yìí tí mo wà yìí lẹ́yìn kí n lọ síbi iṣẹ́ mi kí n jẹun kí n dẹ̀ mú mi. Wow, Uncle Kórèdé bá yín dúpẹ́ gan-an ogun tó dẹ̀ ti ṣẹ ni kò tún ń gbérí mọ́. Àmín. Ọ̀rẹ́ ebi ń pa mí gan-an. Kí ni mo lè jẹ nílé yìí? Ebi ń pa mí. Iṣẹ́ tó wà nílẹ̀ ni pé oúnjẹ wà nílẹ̀ but bóyá kí n wọ kitchen kí n dáná. Uncle Kórèdé tí mo wà ń bí báyìí kí ló tẹ fẹ́ wọ kitchen náà. Angie. Baby. Ilé nílé ẹ̀. Okay. Kitchen yẹn nìyẹn, feel comfortable. Dáná fún wa ká jẹ. Mo ní kí n má stress Anjola tẹ́lẹ̀ ni. Ìyẹn ò ṣe problem náà. Kí ló wà létí mi lè ṣe? Kò sí nǹkan tí ó sì ń lé ráìsì wà ń lé. Mo ní sẹ̀mú dẹ̀mú látànú físà àti ẹja chicken turkey kò sí tó fẹ́ ń bẹ̀ tí wọ́n. No problem. Make yourself comfortable. Okay, baby. Ilé ẹ̀ náà ló wà o. Give me some minutes, please. Angie. Baby, all right. Ọ̀rẹ́, ìwọ ló yẹ kí n tún dúpẹ́ lọ́wọ́ ẹ. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ ẹ. Ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. What are friends for? Tó bá jẹ́ mi náà ni wàá ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. Báwo wá lọ̀rọ̀ Moyọ̀? Ìṣòro kan ṣo tí mo ní lásìkò yìí nìyẹn. Moyọ̀ ready láti fi drugs sílẹ̀ rárá. Like ó ń peléke sí lára ẹni. Mo dẹ̀ rí pé tí mo ṣe ń try láti avoid ẹ̀ kò really fẹ́ easy because kò fẹ́ fi mí lẹ̀ rárá. No. Ọ̀rẹ́, tá bá dẹ̀ ní ká rò, báyìí kí n parọ́ fún yín. Ó mọ̀
pé mi ni mo bá yẹ ọmọ yìí jẹ́. Èmi náà ni mo kọ́ ní gbogbo kìíní now èmi ti di born again. Òun sì ó ti dògbólògbò nínú ẹ̀ kò fẹ́ fi sílẹ̀. So ibi tí mo ti ní issue gangan ni mi mọ̀ kí ni nǹkan tí mo fẹ́ ṣe gangan pẹ̀lú mi àti ẹ̀ báyìí. O kò ní anything. Sórí gbogbo nǹkan tó ń sọ yẹn kò ń ṣọ̀rọ̀. Ìwọ kọ́ ni ṣé àgùntàn tó bá já rìn ajẹgbẹ́ ìwọ kọ́ ló force ẹ̀jẹ̀gbẹ́ náà. Life ti ẹ̀ nìyẹn látàyédáyé lèèyàn ti ń date obìnrin lọ́ ti ń split. Kórèdé, let your past pass. If you do not allow your past to pass, o máa wà ní shit here forever ni. O force her into it. So o náà ní pleasure tó ń rí inú ẹ̀. Now ọ̀rọ̀ ti di báyìí o ti end láàrin kó máa bá tiẹ̀ lọ. Má tiẹ̀ rò rárá má fún ní second thought rárá. Kó máa bá tiẹ̀ lọ. Kó máa bá tiẹ̀ lọ now. Just like that. Yes, just like that. O máa fi sílẹ̀. Let your past pass. If you don't allow your past to pass, you are back in that shit. Help me, God. Alone. Nǹkan tó ṣẹlẹ̀ ni. Shut up! Jọ torí Ọlọ́run mo yọ. Ìyẹn mo fọ́lọ́run bàbá anything tó bá fẹ́ kí n ṣe máa ṣe jọ torí okay but ready láti fẹ́. Bẹ́ẹ̀ni ẹ sọ. Ó lè fún mi ní jọ torí Ọlọ́run. Tó bá tún sọ ọ̀rọ̀ kan níbi tó wà yẹn, I'll blow your brains off. I know you can do that. Ẹni tá kọ́ níkà tó ṣèkà ó ti níkà nú tẹ́lẹ̀. Moyo, please. Okay, Moyo, jọ torí Ọlọ́run anything you want me to do, I will do. Please, I beg you in the name of God. Ikú fẹ́ pa lápáta. Ó ń bẹ̀rù, ó ń banújẹ́. Èyí ọmọ ẹranko tóun náà ti dá lóró ńkọ́. Please. I beg you in the name of God, please. Jọ torí Ọlọ́run. Okay, mo promise ìyàwó mi máa fẹ́ padà. Ta ni ìyàwó ẹ̀? Máa fẹ́ padà. Are you mad? Ta ni ìyàwó ẹ̀? You're my wife. Ta ni ìyàwó ẹ̀? You're my life. So nísìnyí o lè pè mí ní ìyàwó ẹ̀. You're my everything. Shut up! Shut up! Okay. Ìwọ. Lẹ́yìn ìgbà tó kọ́ mi ní drugs tán, kò wá sọ pé o lè fẹ́ drug addict. Àbí bẹ́ẹ̀ kọ́? I'm sorry. Ṣorí jẹ́ kí n sọ fún ẹ. Kàkà kéku má jẹ sísìn, a fi ṣàwàdà nù. Wọ́n ṣe jọ̀dọ̀ káwọn ìjọba bá dá sí jọ. Ó ti pọ̀ ọlọ́pàá rẹ̀. Ẹni kan lọ́kùnrin. Kó tó da fánù, ó yẹ kó rántí pé ìwọ náà máa fi kú. Ẹni sọ́kò sọ́lé onílé dandan ní agbóhùn onílé. Ẹni sọ́kò sọ́lé onílé. You killed my friend. You killed his wife. You murdered his son. You are a murderer. Ẹ̀bùn ẹ̀mú dáadáa apààyàn ni o. Adagere máa gbọ́ tẹnu ẹja. Jọ̀bọ́ tó wà láyé ẹ̀. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mi wọ̀ nígọ́. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀. Now move it gently. Move it. Drug addict. You heard him. Move. Drug addict. Slowly. What are you going to move here? Ibi àfojúsí ọ lọ́lẹ̀ má bàbẹ̀. Ayé ló ká ṣe lóró. Aṣọ níkà. Aṣọ níkà ayé ló ká. Ṣé o ráyè ẹ̀ báyìí? Ṣé léyìí tó ṣe iṣẹ́ kò ti lágbára jù? Pààyàn! Mo dáràn. Mami, oró tí Kóredé dá mi ni mo dá. Ọmọ orun okùn mi o. Orun okùn mi mẹ́. Ebi kí ni mi tún ti ń lè o? Let's do more. Stop all this thing now. Let's do more. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kó tó lọ ṣọ́ra pé mo sì lè fẹ́ ṣe sí. Kóredé, what is it now? Kí ló tún fẹ́? Ṣó fẹ́ pa mí ni? Ó ti rẹ̀ mí now.
I'm tired. You can't be tired now. Kí ló dé tó jẹ́ pé o kì í ginger bí mi ṣe máa ń ginger. Kí ló dé tó kì í máa ń sí ní same page pẹ̀lú mi? Bá a ṣe jọ wà yìí, kí ni ìlò yẹ ká máa ṣe òun ló máa jẹ́ ká máa ginger like, you know. What is it? Wo èmi ò sí fáwàdà lálẹ́ yìí. Ó ti rẹ̀ mí, mo fẹ́ sùn. Gbogbo ara ló ń ro mí. Títí. Yes, baby. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan tó wà important ni. Ṣòro ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí, ó ti ń bá fún mi for so long, but mo ń dúró the right time tí màá rí ẹ. Ṣé o mọ̀ pé ìwọ nìkan náà lọ̀rẹ́ tí mo ní, torí mi fẹ́ dédé discuss ẹ pẹ̀lú any other person. Babe, you're free to ask. What are friends for? Okay. Tí boyfriend bá sọ fún girlfriend ẹ pé kò satisfy òun sexually, tó dẹ̀ ń complain every time, tó ń complain bitterly, kí ni kóbìnrin yẹn ṣe? Irú obìnrin báyẹn, ó really need láti upgrade. Ṣé o mọ̀ pé tó bá ti bọ́ sórí orí bed àwọn ọkùnrin wọn fi nǹkan báyẹn ṣeré? And moreover, ṣé kí n ṣe wọ̀kọ́ ló ṣẹlẹ̀ sí? Baby girl, má jẹ́ kí n parọ́ fún ẹ. Mi ṣe lè máa parọ́ fún ẹ, àti ọ̀rẹ́ wa ti ju gbogbo level yẹn lọ. Èmi ni. Really? Bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi. Kórèdé ni ó ń complain pé mi wà active tó in bed. Pé mi kì í, ó máa ń tètè rẹ̀ mí, mi mọ anything ṣe. Every time ló máa ń complain and I don't know what to do. Kí ló fi pé mo lè ṣe? Ọ̀rẹ́, ṣé o fẹ́ kí n parọ́ fún ẹ? Tó bá really need láti keep relationship ẹ, o really need láti upgrade. Can you upgrade? Yes. Moyo. Láti ẹ̀kọ́ ṣe fẹ́ ṣẹ́ra ẹlẹ́ṣẹ̀ ni. Baby. Ṣé mo pé gbà tó délé kan, mo sọ fún ẹ pé mo múra ẹ sílẹ̀. Mo dẹ̀ sọ fún ẹ mi lélẹ̀ pé mo ti jáde látàárọ̀ pọ̀ ti rẹ̀ mi. Baby, pé mo ní lè ṣe nǹkan kan. Kò ní lè rẹ̀. Ṣorí alẹ́ èmi àti ẹ ni. Baby, o ti ń fa kíní yìí láti ẹ̀kan tí n ti rí it over 30 minutes now. Ṣé fẹ́ ṣẹ́ra ẹlẹ́ṣẹ̀ ni? Ṣé ìṣe torí tèmi ló ṣe ń try láti di machine over the gazap? That's not gonna be possible, okay? Don't stress yourself. I'm not in for that. Ó ti rẹ̀ mí. Babe. Stop. Ó ti rẹ̀ mí sí. Ó ṣe anything náà, ó ṣe máa rẹ̀. Kórèdé. We are bucking. Stop it now. Stop. Come on. Stop it. I don't like it. Kórèdé náà. I said I'm tired. Kí ló wá fẹ́ ká máa ṣe ń bí báyìí? Baby, ó sọ pé I need láti sọ̀rọ̀. So, what's up? Yeah, mo sọ bẹ́ẹ̀. Ó tún ti lámọ́lé. Kí ló wà ń bẹ̀? You know I need to always stay happy for you now. Normal level ni, kò sí nǹkan tó wà ń bẹ̀. Okay, so quick one. Mo wò pé mo ní láti bá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan, you know, tó bá ṣàkíyèsí láti ìgbà tí mo ti get iṣẹ́. Wàá rí pé many things ti change nípa mi. Many things to change nípa ẹ lóòótọ́. But mo understand bóyá nítorí iṣẹ́ ẹ ní ṣọmọ, you're just trying to get used to it. Mo fi pé bóyá o ní time ni. Ọmọ mi ni ẹ náà, kò síbi tó ń lọ. Okay, fine. There is something I need to tell you. So because me fẹ́ kó máa lọ gbọ́ níta, you know. Okay. You know, at times ogun ọmọdé ò kì í ṣeré fógun ọdún, you know, bí àwọn Yorùbá ṣe máa ń sọ. So mo ń planning pé, you know,
Next week lágbára Ọlọ́run mo máa ṣe wedding. So mo wá ní kí n ṣàlàyé fún ẹ pé Ọlọ́run á ṣe ọ̀nà tiẹ̀ ní rere. Ọlọ́run á pèsè ọkọ tiẹ̀ náà fún ẹ náà. Korede. Ó máa ṣe wedding in next week. Ọjọ́ wo ló bẹ̀rẹ̀ comedy? Àbótí acting. Ṣé mo jọ actor lójú ẹ ni àbí mo jọ Kesari tó ń act fún mi? I don't get it. Nǹkan méjì tí ò jọra wọn lèmi àti ẹ nílè jọ fẹ́ra wa mọ́, you know, ó ní láti wọkọ̀ tiẹ̀ síwájú. Mo dẹ̀ fẹ́ kó bá ẹ lójijì kó máa lọ gbọ́ níta. Korede, stop it. Ṣorí joke yìí ó ti heavy jù. Baby, abo ń plan láti surprise mi ni tí mi mọ̀. Ṣé máa ń fi wedding surprise èèyàn ni? Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀, you know. Sorry, can you just go down, please? Mo náà nǹkan mi tí mo fẹ́ ṣe, àwọn nǹkan tí mo fẹ́ try láti sọ fún ẹni mo ti sọ fún yẹn. I'm done with you, so mo ti ń plan láti tẹ̀síwájú pẹ̀lú life mi. So I'm as well. Are you saying I should get down? Yes, I'm saying you should get down. Korede. Try to understand. Oh, gbọ́ nǹkan tí mo ń sọ fún ẹni. Mo ní mo fẹ́ ṣe wedding. Jẹ́ kí ọjà tó ń gbé yẹn jẹ́ kó iṣẹ́ lórí ẹ̀, jẹ́ kó try láti sink ọ̀rọ̀ tí mo ń sọ sínú brain ẹ. I said I'm done with you. Ogbo ìsàlẹ̀ ojú ẹ bó ṣe pọ́n all the time. Ọjọ́ wo ló fẹ́ ṣe ogbo ilé ìdá, man? Mo ò ní interest mọ́. I need to move on, man. Ṣé bí ìwọ ló kọ́ mi ní gbogbo kinní náà? Ìwọ ló kọ́ mi bóyá ń fa drugs. And the reason ni mo ń sọ fún ẹ pé àlè jọ fẹ́ra mọ́ kó fọ́ọ̀kọ̀ tiẹ̀ síwájú. Ṣé òun try láti surprise mi ni? Get out, I said! Mami, jẹ́jẹ́ mi ni mo wà. Tí Korede initiate mi sí. Déjò mo fi làkàṣà yére. Láyé never. Ẹ wo, ẹ jọ̀ọ́ bàbá mi torí Ọlọ́run. Ibi tọ́rọ̀ gidi kí ni mo máa ṣe? Ẹ ràn mí lọ́wọ́, kí ni mo ṣe fẹ́ ṣe báyìí tọ́mọ yìí máa bọ́nu wàhálà ẹ jọ̀ọ́. Màmá, problem ńlá gidi ni o. Murder case là ń sọ̀rọ̀ èyí o. Multiple one at that. Advice tí mo kàn lè fún yín ni pé ẹ get a competent lawyer. Kéde pàdé ẹ̀ nílé ẹjọ́. Ilé ẹjọ́? Ọ̀rọ̀ mi ń lọ ilé ẹjọ́. Ọ̀rẹ́ mi ṣòmọ̀, ẹnu ẹyẹlẹ bá kan gbọ́ o. Ẹ bá bọ̀ tẹnu ẹyẹ. Ayé kan sọ kò lẹ́yìn.